ṣé mọ̀ pé àwa kan wà tá a jáde ìrìn àjò wa ò kọjá ilẹ̀ Yorùbá we are local one ọmọ local ni wá ẹ̀yin tẹ́ jẹ́ international àwa náà ti wà láyé àti kú ọlọ́mọdé àgbékọ́rùn roko nígbà tí Soviet Union tán pín Czechoslovakia nígbà tán pín àtàwọn ìlú kọ̀ọ̀kan bẹ́yẹ nígbà táwọn Denmark tán pín ìjẹ́wọ́ gbógun ti ra wọn ìjẹ́wọ́ ti yan ìjọba àwọn tó fẹ́ lọ ti kí ìjọba mọ́lẹ̀ wọ́n ti yan fún ara wọn láì jẹ́ pé wọ́n jókòó wọ́n jíròrò ẹ máa gbọ́ ẹ gbọ́ mi dáadáa gbogbo ọmọ Yorùbá ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ ẹni bá létí kó gbọ́ ohun tí àwọn onílẹ̀ Yorùbá ń sọ fún ọmọ Yorùbá torí àwọn ọmọ onílẹ̀ lé àwa àwọn onílẹ̀ dẹ́ sọ wípé ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o Dúpẹ́ Onítìrí ti sọnù Àjàkáyé ti sọnù àtàwọn bẹ́ẹ̀ Ìjìnlẹ̀ ti sọnù wọn ò gbọ́ fèrè ọlọ́dẹ ọ̀rọ̀ wọn wá dàbí àgékò ejò tí ìṣòro bí agbọ́n ọ̀rọ̀ tí Ìjìnlẹ̀ sọ ní àná bóyá àná ló sọ bóyá ìjẹta ṣùgbọ́n àná lè fi sí gbọ́ ó ní màmá wọn ní ká máa kí wọn o pé wọ́n kú oríire ìbànújẹ́ tó kó wọlé onílé wọ́n kú oríire àwọn ọmọ tí ìjọba tí kóòtù ní kọ́kọ́ lọ sí oṣù mẹ́rin náà kọ́kọ́ máa kó wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n fún oṣù mẹ́rin kó tó wá bẹ̀rẹ̀ ẹjọ́ wọn ó ní ká kí ìdílé wo pé wọ́n kú oríire àwọn ọmọ tán rán aṣọ àmì sí lọ́rùn àwọn ọmọ tí ò mọ̀ ṣe ń fa okó ìbọn ẹ gbọ́ mi bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yẹn ò rí dọ́bù barẹ̀ rí Dúpẹ́ Onítìrí kó aṣọ sí wọn lọ́rùn ìjọba ti mú wọn o ìjọba Nàìjíríà ti mú wọn ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí ó gbé mẹ́sẹ̀gì síta láti ẹnu Ìjìnlẹ̀ pé kó kí ìdílé wọn pé wọ́n kú oríire ìjọba ní pé kó dúró ní ọgbà ẹ̀wọ̀n fún oṣù mẹ́rin kó tó bẹ̀rẹ̀ ẹjọ́ wọn. mi mọ̀ bóyá ẹ ti gbọ́ pé tí wọ́n bá gbàlú pé mọ́mì wọn wèrè àì ọmọ ìrankíran Dúpẹ́ Onítìrí ọ̀tá Yorùbá tí ò fẹ́ kí Yorùbá ó ní ọjọ́ ọ̀la tó dára pé tó bá gba ìjọba ó ní àwọn ètùtù tó máa ṣe fún ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje yẹn ẹni tó gba ìjọba ó gbọ́dọ̀ fi orílẹ̀-èdè yẹn lẹ̀ fún ìgbà díẹ̀ kó tó tún padà wá ẹ gbọ́ ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní ẹ̀yin bàbá wa mọ̀nìyàn ẹ̀yin àgbà tẹ́ ti rìn káàkiri gbogbo àgbáyé ẹ̀yin tójú yín ti rí dúdú tó ti rí pupa tó ti róku tó ti rọ́ṣà ṣé bẹ́ẹ̀ náà ṣe pé nígbà tí Dúpẹ́ Onítìrí declare ní on the 12 on the 13 on the 14 15 16 17 18 19 Dúpẹ́ Onítìrí láti fi lulẹ̀ pé bó ti wà òun ti kúrò lórílẹ̀‐èdè Yorùbá kẹ́tù máa retí òun ní ìgbàkígbà adelé olórí adelé náà ti kúrò ní ilẹ̀ Yorùbá ètùtù tó ní kàn ṣe nìyẹn ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ẹgẹ́ bira wa léèrè ta ló ń parọ́ ta ló ń parọ́ àánú ọ̀dọ́ Yorùbá ló ṣe mí tí ìṣẹ́ bá ṣọmọ fógún ọdún tó ṣọmọ fọ́gbọ̀n oṣù tí ò bá padà lẹ́yìn ọmọ
jẹ́ wípé orí ta làǹgì títí tí ò fọ́ ó ìlò rere tó fẹ́ ṣe láyé ni ta ló parọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe ń gbàjọba àbí Dúpẹ́ Onítìrí àtolórí Adélé wọ́n dọ́gbọ́n sá lọ wọ́n wá kó ẹ̀yin mùmú ẹ̀yin dọ̀gẹ̀dẹ̀ dúná ẹ̀yin ọmọ ìrẹ́kẹ̀rẹ̀ wọ́n kó yín sínú oh God oṣù mẹ́rin lẹ́ máa lò kí wọ́n tó bẹ̀rẹ̀ ẹjọ́ yín international ti Nàìjíríà Dúpẹ́ Onítìrí àti Ìjìnlẹ̀ ni mo rí pé 24 hours wọ yìí pé 24 hours wọ ò tí ì pé they threaten Nigeria government pé after 24 hours tẹ́ ẹ̀ bá release ọmọ yẹn ohun tó bá ṣe lọ́wọ́ Nàìjíríà ò ní ká à ń retí ẹ mọ̀ pé ìdùnnú alápatà ní kí màálù ó súnké à ń retí ìdùnnú wa náà ní kẹgbà Yorùbá fún wa ẹ̀yin wèrè ẹ̀yin irọ́ ẹ sọ fún Dúpẹ́ Onítìrí irọ́ ẹ̀ ti já tí ò bá mọ̀ afẹ́fẹ́ ti fẹ́ ọmọ Yorùbá ti rí fùrù adìyẹ clear 2022 ẹ reclaim ẹ occupy ẹ má bá mi tẹ love and light ó ń bí wọn nú ẹ reclaim ẹ laminate ẹ mẹfẹsẹ gbogbo ẹ ọ̀tọ̀lẹ́nìkan lọ occupy now ẹ wá declare ẹ wá nìkan lọ sí government secretariat ẹ gbọ́ nígbà tẹ́nìyàn bá ti gbàjọba tán tó gbàjọba tán let us say like this assume pé ohun tí Dúpẹ́ Onítìrí fẹ́ lọ ṣe nìbàdàn tó succeed táwọn ọmọ yẹn rí secretariat gbà tí Dúpẹ́ Onítìrí lórí ọ̀fẹ́ àti wọlé tó bẹ̀rẹ̀ sí yan fandafanda ẹgbọ́sẹ̀ wá padà pé after 7 days òun fẹ́ gbọ́dọ̀ fi ìlú lẹ̀ Dúpẹ́ Onítìrí dọ́gbọ́n sá lọ ni. Dúpẹ́ Onítìrí did not have any backup. Tó bá ní backup àwọn ìjọba 333 tó ló wà lẹ́yìn wọn á ti dìde wọn á ti máa pe ìjọba ìdùnnú alápàtà náà ní kí màálù kó súnké kò ìdùnnú ọmọ Yorùbá náà ní kí Dúpẹ́ Onítìrí ẹ̀gbọ́n tó Ìgbòho sọ ń gbà yẹn lọ ni onítòkùnrin rédíò kó bèrè pa kéjò ṣáà ti má lọ ayé Dúpẹ́ Onítìrí ti túpẹ́ o tẹ́ ẹ bá gbọ́ pò ayé Dúpẹ́ Onítìrí ló ta àti Ìjìnlẹ̀ tó ń bá àwọn irọ́ Ìjìnlẹ̀ irọ́ labí irọ́ dìran ọmọ ìran kíran wèrè kan sọ̀rọ̀ lára ẹ̀ náà ránṣẹ́ di sinmi lẹ́nìí pé ṣe ẹni bẹ́yẹ oh my God àwọn onígbàtà wà ní kékeré wọ́n ní part of education ní kéèyàn máa travel káàkiri olúwa ẹ̀ àtúbọ̀ á ní knowledge torí ọmọ tí ò bá dóko bòmí ló máa sọ wípé kò sóko tó dàbí oko bàbá òun àbí bẹ́ẹ̀ kọ́ Yorùbá wá parí ẹ̀ wípé àìrìnjìnà ní àìrí abuké ọ̀kẹ́rẹ́ majority àwọn tó travel káàkiri majority àwọn tó kàwé tán náà ní PhD orí wọn ti kú majority of them wọ́n ti ya wèrè ẹ wá lọ wo lẹ́tà tí bàbá kọ sí Tinubu tó kọ sí ìjọba Nàìjíríà pé even the BBC gbé pé Professor Banji Akintoye Sunday Igboho write a letter to the federal government say ó tó àkókò fún ìran Yorùbá láti fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ we are going. ó dẹ̀ BBC Yorùbá gádẹ̀ tó fà wọn kò dúnkù ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ tó bẹ nínú lẹ́tà yóò fàyọ ìgbà tí wèrè wọn máa gbé jáde wọn nílẹ̀ ó ti dá wa lójú náà ṣebí àti sọ tipẹ́tipẹ́ olóṣèlú ní ayé bàbá Akíntóyè ṣiṣẹ́ fún olóṣèlú ní Sunday Igboho ṣiṣẹ́ fún Sunday Igboho ti fẹnu ara sọ pé òun ò ṣe Yorùbá nation ikú Sunday Igboho ló máa pa gbogbo yín
ọ̀rọ̀ Sunday Igboho ló máa mú orí fífọ́ tá a fífọ́ orí fífọ́ ló dẹ̀ máa pa yín. Pé ṣé wọ́n máa ṣé ìjọba máa negotiate pẹ̀lú ordinary person? Níbo ni ìgbà wo ni Akíntóyè declare orílẹ̀-èdè Yorùbá títí ẹ̀? Ìgbà wo la Akíntóyè declare Yorùbá nation? Tí ìjọba máa wá pé tí ìjọba máa pé láti wá negotiate pẹ̀lú wọn, ẹ ti ya wèrè. Ọ̀rọ̀ bàbá Akíntóyè ló máa pa yín. Ọ̀rọ̀ Sunday Igboho lẹ máa fi poṣó dààmú tẹ máa kú ikú ìranù. Gbogbo yín pátá tẹ wà nínú òmìnira 2022 yẹn, bẹ́ẹ̀ ṣe pa ọmọ bọ̀tá, ikú tí ẹ fi pa ọmọ bọ̀tá ní gbogbo yín máa kú gbẹ̀yìn. Ẹlẹ́dàá ọmọ bọ̀tá máa jà á jà nà yín lẹ́gba torí ẹ̀yin lẹ́ran lọ́rùn àpàpàǹdodo. Ọmọ bọ̀tá ò lóhùn ò jẹun mọ́, ẹ̀yin lẹ jẹ́ kíkú ó yọwọ́ ẹ̀ láwo torí ẹran níṣẹ́ ikú, ẹran níṣẹ́ dé tòrútòrú. So it show that not everybody tó ní orí ọ̀fẹ́ àti travel ló ní memory card. Kì í ṣe gbogbo ẹni tó jáde tá à ń wò tó wà l'Amẹ́ríkà, tó wà ní London, tó wà ní Canada ló ní brain boss ẹ̀ ṣiṣẹ́ normal o. Somebody like Àjàkáyé brain boss ẹ ó ti kó virus. Àwọn ìjìnlẹ̀ Olúèkè wọn ní làákàyè. Ọ̀nà tí Dúpẹ́ Onítìrí gbà tẹ́ ẹ gbà, orílẹ̀-èdè wo ló gbarú ẹ̀ rí? Bóòna ṣe ń ṣe é, gbọ́ náà ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọ̀dọ́ Yorùbá, ẹ jẹ́ ká bira wa léèrè, ṣé ìjọba Nàìjíríà la fẹ́ gbà ni àbá fẹ́ kóra wa kúrò nínú Nàìjíríà? Ìbéèrè tó yẹ ká béèrè wa léèrè nìyẹn. Tá bá tẹ̀ máa gba ìjọba, tá fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ Nàìjíríà, ṣé Ọ̀yọ́ state, ṣé gómìnà Ọ̀yọ́ state ló yẹ ká lé dànù? Ṣé ọmọ Yorùbá ló yẹ ká gbógun tì? Ìbéèrè ni o tó nílò ìdáhùn. Ìbéèrè gidi. Ìbéèrè gidi tó nílò ìdáhùn. Ṣé Ọ̀yọ́ state ló yẹ ká gbógun tì? Abalẹ́jẹ́ abọ̀nàjẹ́ ọmọ ìrankíran. Ọmọ ìrankíran. Màmá mi kẹ́pẹ́ mi lánàá. Ó dẹ̀ rẹ̀ mí wá látinú. Ó yẹ kí n ṣe program lálẹ́ àná but I can't. Mi ò mọ̀ pé lẹ́ṣọ́rà tó pa ní Iléṣàn ní Babcock University, mi ò mọ̀ pé ara mi ní sọ ti rùn. Láwọn fi pariwo. Ó dí èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó súnmọ́ mi tọ́pa from Ìpótì Èkìtì tí Fúlàní rán lọ́dọ̀ Àpàpàǹdodo. A ní kárìn lọ́nà tó yẹ kárìn that we have international backup. Dúpẹ́ Onítìrí ní kẹ́ máa ya wèrè káàkiri ẹ̀dẹ̀ ń yá. Dúpẹ́ Onítìrí tó dé pé àwọn Fúlàní tó ń pa wá ló ń lo Dúpẹ́ Onítìrí against the Yorùbá pé kí ẹnu wa má bàa kò. Iṣẹ́ tí Dúpẹ́ Onítìrí ti ń ṣe ká máa fi dà nǹkan rú, ká máa fi pààyàn káàkiri, tí yìí jẹ́ pé Dúpẹ́ Onítìrí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí Abíọ́lá ọkọ ẹ̀ ti wà láyé. Ní Dúpẹ́ Onítìrí ti ń ṣorí iṣẹ́ tí Abíọ́lá fi torí ẹ̀ fẹ́ nìyẹn. Ẹ rí i pé it was not a qualified wife. Abíọ́lá ò fẹ́ wọlé, ìta ló fẹ́ sí. Tábíọ́lá bá fẹ́ gbẹ̀yàn ṣubú, Dúpẹ́ Onítìrí ló máa ń lò. They are 3 in number. Àwọn méjì tó kù ti pè mí pé ṣé ọmọ burúkú yóò tí ìjáwọ́ ni. 2022 ni àwọn méjì yẹn pè mí pé kò tí ìyàwó rẹ̀ gbà yẹ pé Dúpẹ́ Onítìrí tó wà ní yìí kò sí agbo tó wọ̀ tí ò ní dàrú. Náà wá tú pẹpẹ ọ̀rọ̀ pé wọléwọ̀de làwọn àti Dúpẹ́ Onítìrí, ohun tí ọkọ ẹ̀ máa ń lo àwọn fún nìyẹn
tí Abíọ́lá bá fẹ́ kíwọ́ bọ̀bì kan tó bá fẹ́ dàbí kan rú àwọn ló máa rán lọ. Iṣẹ́ tí Dúpẹ́ Onítìrí ti ṣe ni nígbà tó fún mi ní tí ìyá yẹn sọrú ọ̀rọ̀ yẹn fún mi ìgbà yẹn náà tó jẹ́ kí n mọ̀ wípé Dúpẹ́ Onítìrí wà lára àwọn tó dá OPC ìlú òun àti Gani Adams tó parọ́ mọ́ bàbá pé bàbá lọ gbowó lọ́wọ́ Ọbásanjọ́. Ìrìn àjò náà ló tó rìn wọnú Yorùbá nation. Ẹ wá wo àrà tó ti dá àti ní blueprint àti ní yellow print. Amẹ́ríkà ti bá ń sọ̀rọ̀ òun ti wà ní United Nations òun ti wà ní CCC ìgbà kan lọ́sọ̀ náà pé àwọn tí ò bá ti ṣe títí wọn CIC náà máa fi mú wọn international kìnnìkanlúwì kan àwọn ọlọ́pàá Amẹ́ríkà ń wò wọ́n ẹ má gbàgbé irọ́ tó pa nígbà táwọn àwọn tó mú ní amúlùdùn ẹgbọ́n tọmọ yẹn sọ ó ní wọ́n ní kámẹ́rà wà ní wọ́n wò wọ́n international wà ń bá ó bà kí wọn international èsì gùn ọ̀rọ̀ wọn ti sọ láti gbà tán náà ti gbàjọba tó ti declare Dúpẹ́ Onítìrí tó ti ṣe wèrè ẹ̀ lẹ́ọ̀dì 22. No single international country kan foreign country kó kí wọ́n pé congratulations for the newborn baby. Ẹ wake up. Dúpẹ́ fẹ́ bà ọjọ́ ọ̀la Yorùbá jẹ́ ni wọn ò ní bí rè oyè tẹ bá rí Àjàkáyé tó pariwo ó fẹ́ jẹ minister ni àbí vice president ọmọ wèrè ni wọ́n ọmọ ìrankíran ni wọ́n ẹgbọ́n tí Àjàkáyé sẹ́ẹ̀dì sí mi lẹ́nìí mo lè má play ẹ̀ lọ títí reason is that ìyá tó ń lò yìí tó jẹ́ agbẹnusọ yìí tó lọ́mọ Èkìtì lòun yìí jáde síta ṣùgbọ́n mi jáde síta má gbójú pamọ́ tó bá tó gbàgbá oṣù lọ́yẹ jáde síta lánàá mo lórí ọ̀fẹ́ mo wà ní Ìgbàrà Odò from Ìgbàrà Odò tó Ìláwẹ̀ tó Ìgèdè tó Ìyìn àwọn ọmọ yín ni mò ń wá kiri àwọn tó fẹ́ dà lóru iṣẹ́ tó dára tó ń bọ̀ tó máa pa ọmọ Yorùbá lẹ́rìn tó fẹ́ dàrú làwọn náà fẹ́ gbógun tì wọ́n tí àwọn tó gbọ́n àwọn ọ̀dọ̀gbọ́n we have international lawyers tó sọ wípé ọmọbìnrin fẹ́ dà nǹkan rú ni o wọ́n gba orílẹ̀-èdè bó ṣe ń bẹ̀rẹ̀ yìí o wọ́n gba ìjọba ló ń gbógun tì o ẹni ẹ̀yà tó bá fẹ́ gba orílẹ̀-èdè yìí gbógun tì ìjọba o ìyẹn number 1. Number 2, ẹ̀yin tẹ́ pariwo Dúpẹ́ Onítìrí what happened in Igbo land lọ́dọ̀ àwọn Igbo kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá òkú máa sùn. What happened in Igbo land we must not allow it to happen in Yoruba land. Meanwhile ogun eléyìí ti Igbo àájú títí wa lọ àwa ló ń jẹ wọn ọrọ̀ ajé Nàìjíríà ilẹ̀ Yorùbá náà ti kó majority àwọn tó dẹ̀ wà ní Nàìjíríà media Boko Haram mo ti sọ fún yín àwọn repentance Boko Haram tí Buhari kó sínú army àwọn náà máa dà wá sọ́dọ̀ wa níbẹ̀ yìí ẹni bá ń lọ tó ń lọ jẹ́jẹ́ títí ẹ̀ wọ́n á gọ̀nà ẹ̀ dáhùn a jẹ́ wípé ohun tí wọ́n fẹ́ achieve láti gbalẹ̀ wa wọ́n lórí ọ̀fẹ́ ohun tí wọ́n wá tó ọ̀nà tí wọ́n wá mo sọ yìí ká lè mọ̀ pé Dúpẹ́ Onítìrí Àjàkáyé àti wèrè tó pera lọ́mọ Èkìtì tó sọ̀rọ̀ yìí wọ́n ṣe wá lóore ẹja yára wa ní brain ọ̀nà tí àwọn àjọ àgbáyé máa fi bá wa lọ́wọ́ sí that we conquer the Nigeria that we will be able to have our own nation with peace ọ̀nà táwọn kò síbi tí bàbá Akíntóyè ti sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ kò dẹ̀ síbi tí Olóyè Ìgbòho ti sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ ayé sọ ni ẹ lọ wo ohun tí BBC sọ lánàá pé ohun tí bàbá Akíntóyè àti Sunday Ìgbòho sọ lélẹ́yìí pé ó tó àkókò fún ìran Yorùbá láti kó inú Nàìjíríà wọn àṣẹ Nàìjíríà mọ́ èyí tí mo fẹ́ sọ yìí ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ìṣàn Ọbádá Ìyè tẹ́ bá gba ọ̀nà tẹ́ máa ń gbà lọ lú yín ẹ̀yin Gógó
ìlú péjú tẹ́ bá gba ọ̀nà yẹ tẹ́ yà sí ọ̀nà tẹ́ máa fi lọ sí ìṣàn tẹ́ bá ti dé sójà point wọn yẹ ẹ rí i pé gbogbo sójà tó wà ń bẹ̀ kí ni wọ́n Boko Haram ẹ wo lẹ̀kẹ́ wọn ẹ wo lẹ̀kẹ́ wọn tẹ́ bá tún kúrò ń bẹ̀ tó bá kù díẹ̀ kẹ́ ẹ dé ṣe ìyànà ẹ̀dá oníyọ̀ ni láàrin inú igbó yẹn ẹ rí wọn bẹ̀ di àwọn Boko Haram báwo yẹn máa dá mọ́tò dúró tó bá rí pé ọmọ Yorùbá nìkan máa pa ọmọ Yorùbá ń bẹ̀ kò sẹ́ni tó máa mú wọn bẹ̀ igbó lọ́tún igbó lọ́sìn ni wọ́n ti kó wọn wá sọ́dọ̀ wa mí báyìí èèyàn kan wá wà ní Amẹ́ríkà wà ní London ó wá ṣẹnu ṣàkàṣàkà I repeat it Ekiti State Ondo State belong to Baba Akintoye and Chief Sunday Igboho bí àwọn ọmọ Ìgbò ṣe máa ń pè the Ekiti State Ondo State belong to Baba Akintoye Professor Banji Adebanji Akintoye and Sunday Igboho Majasola kẹlọ para yín no room for Dúpẹ́ Onítìrí here no bọ́ọ̀ ẹ̀yẹ̀ kan bá jáde tó bá lówó ọmọ Dúpẹ́ Onítìrí ọ̀run máa ṣe mọ́ṣẹ́ àwa máa nà bí bàrà á lù bí gbàtà bá lu aṣọ òkè ká tó lọ hádùn ìfọlọ́pàá pé ẹ má bàlújẹ́ mọ́ wa lórí ohun rere tó ń bọ̀ lọ́nà ẹ má jẹ́ kó jẹ́ àwàdànù they want them to declare Yorùbá nation as a terrorist ẹ rí pé wèrè ni wọ́n declare ara wọn as a democratic republic of Yorùbá aṣọ tó lọ ṣe ẹjọ́ ọmọ Yorùbá ẹ wake up aṣọ tó kó sáwọn ọmọ ọlọ́mọ lọ́rùn wọ́n kọ Yorùbá nation homeland abẹ́ ẹ̀rí débẹ̀ wọ́n láwọn ò ṣe Yorùbá nation ṣùgbọ́n wọ́n kọ Yorùbá nation sínú aṣọ wọn kọ́lẹ̀ ní bàbá Akíntóyè ló rán wọn kọ́lẹ̀ ló lóye sípò ó ló rán wọn ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kí wọ́n bá àwọn tó wá látòkìtì pípa pé àwọn ò ṣe Yorùbá nation ní títà wọn o Democratic Republic of Yorùbá ni wọ́n kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò kọ Democratic Republic soldiers Democratic Republic of Yorùbá soldiers kí ló dé tó fi jẹ́ pé Yorùbá nation ló lọ kọ sí abẹ́ sí apá aṣọ ayé yín ló máa kú dànù ayé yín ló máa kú dànù ìwọ tó pera ẹ lọ́mọ Èkìtì àwádẹ́ẹ̀mú wọn ní irú yẹn lọ bá àwọn ọmọ yín tọmọ lọ́hùn ní gbójú síta ọ̀pọ̀lọpọ̀ nínú yín ìyá kan gbà ẹ lọ́hùn jọ́tọ́dọ́ lọ́hùn má jẹ́ káwọn ọmọ mi mọ̀ bàbá Èkìtì ẹjọ́ ẹ má dárúkọ mi mọ́ mo ti jáwọ́ mo wá bẹ̀rẹ̀ sí porúkọ ẹ̀ dáadáa mo ń porúkọ ẹ̀ bàbá Èkìtì má kó bá mi àwọn ọmọ ẹni máa ní kí n máa bọ̀ nílé má kó bá mi ẹ bá wá lé ṣẹ̀bẹ́ ẹ̀yin Onítìrí lẹ́wà ṣẹ̀bẹ́ ẹ̀yin Onítìrí lẹ́wà ẹ máa wálé kẹ́ wá máa bọ́ Onítìrí pariwo káàkiri níbà yìí tọwọ́ pálábá yín ò bá ní ségi ètè náà ń lò irọ́ ni wọ́n pa kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí ṣé ẹ rí tó bá tẹ̀ já àwọn àgbà kan tí wọ́n ti jayé díẹ̀ náà lọ kó sọ́wọ́ pápẹ́ Onítìrí tí ìjì bá gbé wọn lọ àwọn ọmọ wa máa ṣe lédè wọn àwọn ọmọ wọn á lè máa sọ wípé ikú tó pa bàbá àwọn kò gbọdọ̀ pa àwọn ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ṣì ń bọ̀ tẹ́ bá ti kó sí tàkúté Dúpẹ́ Onítìrí ayé yín ta àwọn kan kó sí ní amúlùdùn wọn sì wà lẹ́wọ̀n dèní àwọn kan tún kó sí ní on the 13 ìjọba ti sọ wípé after 4 months náà tó máa gbé ẹjọ́ wọn oṣù kẹlò láwa yìí oṣù kẹrin ó di inú oṣù kẹjọ kí ìjọba tó bẹ̀rẹ̀ sí gbọ́ ẹjọ́ wọn dẹ̀ náà ti gbàjọba Dúpẹ́ Onítìrí dẹ̀ sọ fún yín pé nígbà tó kéde tán ọjọ́ méje ló yẹ kó kọ́kọ́ lò kóun fi ṣètùtù ẹgbọ́n sí ètùtù Dúpẹ́ Onítìrí kó lè gbà
kò lè gbà wọ́n tàn yín ni o ẹgbọ́n tó sẹ́ndì àṣẹ ọ̀rọ̀ mi bí wọn nínú ó bínú gidi gangan ó dẹ̀ máa bínú kú ni ìrònú ìkòkò òun ló máa pajá ìrònú Sunday Igboho ló máa pa gbogbo yín ìrònú bàbá Akíntóyè ló máa rán yín lọ sọ́run àrèmọ́bọ̀ when bàbá Akíntóyè see the vision and starting ìdìbò ní Dúpẹ́ Onítìrí wà ibo ní gbogbo yín wà Àjàkáyé ló ṣèdè lé sí mi o wọ́n ṣe ṣe lánàá ni ẹ máa gbọ́. Ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú dédé àsìkò yìí o gbogbo ọmọ Yorùbá níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Ọdẹ́níyì Ọláolúwa how market gbogbo ẹ̀yin tó sọ pé bàbá yín bàbá àgbà yahoo pòun lẹ̀ ń tẹ̀lé lẹ́yìn lẹ́kìtì ẹ̀yin tẹ́ sọ pé Sunday Igboho pé tiẹ̀ lẹ̀ ń ṣe lẹ́kìtì how market Ọdẹ́níyì Ọláolúwa tó pera ẹ ní bàbá Èkìtì ò ní jèrè ajèrè ò kì í jèrè ẹ ò ní jèrè gbogbo yín pátá tẹ́ fojú pamọ́ sábẹ́ olóṣèlú tẹ́ ń gba ọmọ Yorùbá sọ́tún tẹ́ ń gbá wa sósì pẹ̀lú gbogbo bíi tẹ́tẹ́ bá ìrìn àjò dé ẹ sì pàpà wà lórí pé ẹ̀rọ òótọ́ ẹ̀ tí tẹ̀lé òótọ́ ìwọ sì jáde tó sì ń pariwo pé ẹ̀yin Èkìtì ẹ̀yin Sunday Igboho lẹ́tọ̀ sí. Bẹ́ẹ̀ni. ẹ̀yin bàbá yín Akíntólè lẹ́tọ̀ sí. Bẹ́ẹ̀ni. Pòfẹ́sọ̀ Olè. Ṣé. Pòfẹ́sọ̀ Olè tó ṣe mú fàgìyà bíi mú túrùpù. Gbé títí ẹ̀ síta kárí. Àgbàlagbà olè àgbà yahoo. Ẹ jókòó ẹ̀ ń gbá gbogbo ọmọ Yorùbá. Ẹ ń bú abiyamọ tòótọ́. Ẹ sọ pé òun ló ń bó lóṣèlú ṣe. Ẹ sọ pé òun ló kó ọmọ Yorùbá lọ sọ́dọ̀ olóṣèlú. Àṣẹ ẹ̀yin gangan lórí burúkú tí ò ṣe é jírí ẹni àjíkò. Ìkà. Ẹ̀yin àgbà ìyá dàgbà má dànù. Ó mà. Ṣé ti gbọ́? Àjàkáyé lójú sí mi. Ẹ gbọ́. Talẹ̀ ni tí ò yẹ kábíyamọ ó jí kò nínú àwọn. Ṣé bàbá Akíntóyè ni? Tó sọ pé òun ò fẹ́ kọ́pa ọmọ Yorùbá. Àbí Dúpẹ́ Onítìrí tó ń ti ọmọ Yorùbá sẹ́nu ikú. I repeat it. Ekiti state belongs to bàbá Akíntóyè. And she Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ẹ ṣe àdírálì tá a ṣe. And inú mi dẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọ́n dáhùn tí wọ́n pè ní òtítọ́ mọ̀. One of the great ọmọ Èkìtì kan bàbá àgbàlagbà ní pè mí lánàá. Ó ní ọmọ mi you must stay away for that wèrè called Dúpẹ́ Onítìrí. Ó fẹ́ pa fíṣẹ̀ yẹn run ni o. Ó ní ìgbésẹ̀ tó gbé yẹ there is no international community tó lè back ẹ̀. Kò sí international community kan tó lè back ẹ̀. Bí ìgbà tí ènìyàn bá fẹ́ dojú ìjọba tí ará ìlú tó dìbò yàn lulẹ̀ ni. Ó ní kì í ṣe orílẹ̀-èdè ló fẹ́ gbà ìjọba lòun fẹ́ attack. Ó ní tí ẹ bá fẹ́ gba orílẹ̀-èdè ó ní you must not attack the government. Wàá mú the reason tí o fi fẹ́ tí ẹ̀yin kan fi fẹ́ ya kó lọ́dọ̀ wọn lẹ máa mú lọ sọ́dọ̀ wọn this is our reason. Ó lélẹ̀ tí Dúpẹ́ Onítìrí ṣe yẹ kò bófin mu. Bàbá ní òfin lókà kò bá mú. Òfin Áfíríkà gan kò bá mú. Bàbá ní òfin international gan kò bá mú. Ẹgbọ́n ta ló wá ń tan ọmọ Yorùbá
nínú àwa méjèèjì. Dúpẹ́ Onítìrí sọ Yorùbá ó sọ di property ẹ̀. Òun àtàwọn ọba mélòó àgbààgbà Yorùbá mélòó lọ́jọ́ orú ẹbọ tó sọ pé kí Dúpẹ́ Onítìrí máa lọ lẹ́yìn tó bá ti pé ọjọ́ méje. Irọ́ ni Dúpẹ́ ń pa kò pọ̀ ọjọ́ méje ọjọ́ kejì ní alẹ́ ọjọ́ tó ti declare tó ti kan tó fẹ́ kàyẹ ọ̀pọ̀lọpọ̀ yín nínú yín ò mọ̀. Àwọn ọmọ yẹn lọ sí secretariat ní on the 13. Dúpẹ́ ti sọ̀rọ̀ ní on the 12. Recording náà wọ́n ti record ẹ̀ ní on the 12. Gbàrà tí ilẹ̀ mọ́ káwọn yẹn tó lọ sí secretariat ní Dúpẹ́ Onítìrí ti máa sápò ń bàdàn. Òun àtàdélé on the 12 náà jọ record. Ọlọ́run tó máa mú wọn lóní ká máa hammer date pé lẹ́ni on the 12 lẹ́ni on the 12. Ọlọ́run tó máa mú wọn lóní ká máa hammer date. Gbàrà tí ilẹ̀ ti mọ́ fẹ́rẹ́fẹ́ ní Dúpẹ́ Onítìrí tó ti kó sínú black wọ́n dìmẹ́rù ní àdìmẹ́rù ní wèrè. Ẹ̀yìn síìtì náà gbé sí ẹ̀yìn búùtù sọ́rí. Ló ti já ohun àtàdélé ẹ̀. Nígbà táwọn kúrò ń bàdàn tán níṣẹ́ ní kí àwọn dọ̀gẹ̀dẹ̀dúná arìndìn apọ̀dà mùmú dìdìrìn ẹ̀yà ìgbà secretariat lọ. Ntójú yín bá rí kẹfàrà wọn. Dúpẹ́ Onítìrí tó fẹ́ mu ẹ̀jẹ̀ tẹ́lẹ̀. Dúpẹ́ Onítìrí tó fẹ́ mu ẹ̀jẹ̀. Bàbá yẹn sọ fún mi pé kò sí international community kan tó máa support Dúpẹ́ Onítìrí. For that ìgbésẹ̀ tó gbé. Pé ó máa ní àwọn àmúyẹ gan tó máa ní ilẹ̀ Yorùbá. Ó máa ní àwọn tó máa pè tó yẹ káwọn yẹn ti sáyìn ẹ̀ kó ti pé gbogbo káwọn ti sáyìn ẹ̀ kó jẹ́ pé signature àwọn yẹn làwọn international community máa rí pé yes lóòótọ́ ó ní backup. Ṣé àwọn tí ò pé 50 yẹn ló fẹ́ lọ gbàjọba? Ẹ jáwọ́ ẹ wòra yín gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà. Ẹ má wùwà bí Saidi ọmọ bọ̀tá. Nígbà tó rò pé iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí tó gbógun jẹ. Ẹ̀yin lórí ọ̀fẹ́ ẹ jáwọ́. Gbogbo eléyìí tó ń ṣẹnu bàlàbàlà yìí tó bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ Èkìtì ni ẹ jáde síta. Jáde. Tó bá mọ̀ pé lóòótọ́ gbàgbá sùn lóye ó mọ̀rọ̀ sọ jáde síta. Kì í ṣe ọ̀rọ̀ ìjà kájọ ṣàlàyé ẹ̀. Bójá adólìn wọ́n máa jókòó sí kó wá máa polówó Dúpẹ́ Onítìrí kémi máa sọ̀rọ̀ bàbá Akíntóyè àtolóyè Ìgbòho káwọn ẹni tán máa mú káwọn ẹni tán máa pè ní kírímínà àdàlúrú. Ìjọba lẹ́yìn fẹ́ gbà ohun tí bàbá Akíntóyè àtolóyè Ìgbòho gbé dání ó yàtọ̀ sí ti ẹ̀yin gbé dání. Àwa ń ṣiṣẹ́ bàbá ń ṣiṣẹ́ bí ìran Yorùbá ṣe máa bọ́kò nínú Nàìjíríà tí ìran Yorùbá máa rí ògolo. Wo interview tí bàbá ṣe lọ́dọ̀ Rúbẹ́lì Àbátínì. Rí bàbá 89 tí brain bàbá sì sharp. Bàbá 89 tí òfin kan pé méjì. Bàbá 89 tó jẹ́ pé memory bàbá ó sì ń tẹ̀ yánranyánran ní tí brain bọ̀ sí bàbá ò ní touch. Gbọ́ interview yẹn ní ṣá. Gbọ́ ó mà ṣe o. Ṣé ìyá yín Dúpẹ́ Onítìrí ó dàbí pé ó ní káàdì láró. Ó yàtọ̀ síra wọn gédégbégédégbé. Ìjọba lẹ́yìn fẹ́ gbà. Are you getting me? Ìjọba lẹ́yìn fẹ́ gbà. Àwa fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá. Ẹ kàn ṣe àmúlùmálà ní ẹ̀mọ̀nà tẹ́ fẹ́ gbà. Ẹ mọ̀ pé ẹ ti dí òpin eré titi yín. Ẹ mọ̀ pé ẹ ti dé wá sí mi. Tán ní òun ní òpin Abẹ́òkúta. Ọ̀nà náà ò yé yín mọ́. Ṣó dùn gbọ́ létí ṣá? Ṣé ó ṣe é gbọ́ létí? Ṣé ó yẹ kó tẹnu ọmọlúàbí èèyàn kan jáde? Ṣé ó yẹ kó tẹnu ọmọ tá a bí ire kan jáde wípé nígbà tí ìyá wa ti ka lẹ́tà tán tó ti declare tó ti reclaim tán
lẹ́yìn ọjọ́ méje ó gbọ́dọ̀ fìlú lẹ̀ ayé yín ta pa o ayé yín ta pa o ṣèbó lóun ti gba orílẹ̀-èdè ṣèbẹ́lẹ̀ ti gba orílẹ̀-èdè yín láti November 2022 kí ló dé tẹ̀ ń sá kiri kí ló dé tí adelé yìí ò lè rìn kó yan I could remember tí gómìnà kan bá ṣe ìdórí oyè gbogbo ìlú tó bá wà lábẹ́ la máa rìn káàkiri tá máa kí congratulations your excellency congratulations tó bá jẹ́ president náà ní gbogbo state ló wọ́n máa rìn káàkiri bí kò máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó dìbò fún láwọn wọn pátí ẹ̀ ṣùgbọ́n ti dúpẹ́ onítìrí ò rí bẹ́ẹ̀ òru ló kúrò ń lù ó sádànù olórí adelé yín tó lóun ti ilé ìwé pa àwọn ọmọ kan ṣẹ̀ sáàmù lánàá wọ́n tún ṣe lénìí ẹ̀dẹ̀ ń tẹra yín wọ́n ń tẹ̀yìn ẹ̀yìn ń ta àbẹ́là ẹ mọ̀ pé ẹ máa yọ kú ni wọ́n á máa gé yín jẹ wẹ́rẹ́ títí ayé yín fi máa tán mọ́ wọn lọ́wọ́ ni òye òde yé yín kí ló dé tẹ́ ẹ kàwé tẹ́ ẹ kọ́gbọ́n ọnú sí i kí ló dé tí mẹ́mórì yín tó tẹ́ ẹ̀dẹ̀ gbà kí Dúpẹ́ Onítìrí kó tábà pẹ̀lú mẹ́mórì yín tí mẹ́mórì yín wá kó fáírọ́ọ̀sì kí ló dé tẹ́ ẹ̀ wá mọ òtítọ́ mọ́ àbẹ́ mọ òtítọ́ ẹ̀yin lẹ̀ jẹ́ kó òtítọ́ ṣiṣẹ́ agbára ẹ̀ nínú ayé yín. Information minister yín ó kàn dé mọ́lẹ̀ sí Turkey ó ń parọ́ fún yín ìwé irọ́ ẹ̀dẹ̀ ń tẹ̀lé èyí ló jẹ́ ọjọ́ kelo today is 23 láti gbà tán ti mú àwọn ọmọ yẹn kí ni ìyá yín rí sọ sí kí ni olórí adelé yìí ṣe kò lè ṣe kankan torí ó mọ̀ pé tó ń bá jọjú ẹni rẹ̀ lọ ni ó rí Kánú Nnamdi Kánú nìyẹn nígbà tí Nàìjíríà gọọmẹ̀ntì lọ gbé ní Kẹ́ńyà tó gbé dé Àbújá àwọn kọ́ńtì bíi 5 kan sì dìde pé ẹ fi Nnamdi Kánú lẹ̀ British gan tó jẹ́ olórí burúkú torí pé ó jẹ́ ọmọ wọn wọ́n bá Nàìjíríà sọ̀rọ̀ pé leave that boy mélòó nínú international community ló ti sọ̀rọ̀ nípa yín wọn à ní sọ nígbà tó mọ̀ pé terrorist nìyí olè nìyí àdẹ̀mọ́ tó ń ṣe yín $1 million tẹ́ ẹ ti gbà ẹ ti pín láàrin ara yín ayé àwọn tó ṣòwò sájáde àpò làánú wọn ṣe mí jù àwọn ilé tí lápá ayé àwọn tó ti gbé lé wọn lẹ̀ wọ́n yìí máa wo ilé ọ̀pọ̀lọpọ̀ nú yín bí ìjọba ò wo àwa ojúlówó ọmọ Yorùbá máa wo bí ìjọba ò bá wó lé yín ẹ̀yin wèrè àwa ojúlówó ọmọ Yorùbá máa wo mo sọ abẹ́lẹ̀ tà sí ìjọba sì máa wálé yín kàn orú ìwọ ìyá tó sọ̀rọ̀ yẹn tó bá bí ẹ dá lóòótọ́ àti lódodo pé ọmọ Èkìtì ni ẹ gbójú síta a máa mọ lé ẹ bó jẹ́ family house wèrè ẹ lè má ìkọ́lé gan òyìnbó ni ẹni tó jẹ́ pé ó lọ bá àwọn ọmọ ẹ̀tọ́ ọmọ ní Amẹ́ríkà ni gbójú jáde síta a máa mọ family à lọ wo bẹ̀bí yá ibẹ̀ ní Dúpẹ́ Onítìrí ní kókó kan sí tá a bá ti lè rí nǹkan bẹ́ẹ̀ kó mọ̀ pé eléyẹ lọ a máa wo wíwó ni ìrókò tó bá ti gbà bọ̀dì wíwó gígé la máa gé ìrókò níyẹn ti gbà bọ̀dì a máa gé yín lulẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ kí ìran rere Yorùbá wá sí ìmúṣẹ ẹ̀yin lóhun èlò tí Dúpẹ́ Onítìrí ń lò láti bà ohun tó dára jẹ́ a máa wó yín lulẹ̀ tó bá bí ẹ dá gbójú síta tó bá mọ̀ pé ọmọ ọkọ Yorùbá ní ọmọ ọkọ Èkìtì ní ẹ gbójú síta tó bá mọ̀ pé o tó gbàgbá sùn lọ́yẹ́ gbójú síta àjàkáyé máa tì ẹ́ pa tàjàkáyé tó ti ta pa o àjàkáyé ìpérùn lórí ẹ̀ ìgbé rárá òun làrá kẹwọlẹ̀ ní tàjàkáyé gbójú síta tó bá jẹ́ mọ̀ pé kọ́lé báyìí ìjọba lẹ́yìn fẹ́ gba ipò wù yín ṣiṣẹ́ fún ọjọ́ ọ̀la Yorùbá ara yín lẹ̀ ń ṣiṣẹ́ fún
ẹ ṣiṣẹ́ fún ọjọ́ ọ̀la Yorùbá ara yín lẹ̀ ń ṣiṣẹ́ fún iná dẹ̀ máa jó yín ẹ lè bá iṣẹ́ tí bàbá Akíntóyè ṣe ẹ lè bá jẹ́ níbi tí ò yé yín we see bàbá Akíntóyè as a leader but bàbá Akíntóyè ní àwọn tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tó ní òye tí ọ̀rọ̀ bí a ṣe ń gbàlú tó jẹ́ pé lójoojúmọ́ làwọn ń gbá rìsáàsì lórí ẹ̀ bàbá Akíntóyè ní wọn lẹ́yìn bàbá Akíntóyè ò sọ wípé àfẹ̀mí òun lè fi rí ẹni tó bá wà lẹ́yìn bàbá Akíntóyè tó bá ti kú lùlù àfẹ̀mí irú wọn máa ń kàbùkù ni irú wọn máa ń dẹni yẹ̀yẹ́ ni òun lè fi rí ẹni tó bá ti wà lẹ́yìn bàbá Akíntóyè tó bá ti jẹ́ pé ipò ló ń jàdù kó tó ń fẹ́ kán rí òun tí Ọlọ́run ò fi hàn tó ń fi ra rẹ̀ hàn irú wọn máa ń kàbùkù gbẹ̀yìn ni torí bàbá Akíntóyè fún ara ẹ̀ bàbá yẹn olùlù pé àfẹ̀mí ṣé olóyè Ṣífẹ́dé Ìgbòho òòṣà kò fi gbà kápẹ́rẹ́ àìní lídà rí àwa la rí pé this man have the quality the characteristic of a leadership làwa fi ń sátẹ̀lé lẹ́yìn kò pẹ́rẹ́ àìní lídà rí kò lùlù pé àfẹ̀mí èmi ni o àwa là ń pè ní lídà wa torí ń ta àrí lára ẹ̀ Dúpẹ́ Onítìrí ló pèrè àní lídà èmi ìyàwó Abíọ́lá èmi opó Abíọ́lá tí ò rẹ́gísítà ẹni tó jẹ́ pé inú mọ́tò l'Abíọ́lá ti ń kó fún inú tọ́lẹ́ẹ̀tì ẹ kó fún bó jẹ́ inú dẹ́kì ẹ kó fún ilé àkọ́kù ẹ kó fún àdògán ni anybody can kígi sí ẹ kó fún ọmọ ìrankíran ẹ kó fún olùfẹ́ dalé ọlárú ẹ kó fún oníkíní town council ẹ kó fún tó gbọ́kọ̀ rẹ̀ ẹ kó fún lẹ́yìn ìgbà tàbí ọlọ́kú ó gbọ́kọ̀ rẹ̀ ṣé ẹni yẹn èyí náà ló tún bá dé tó ní pé iṣẹ́ tí bàbá Akíntóyè ṣe ó fẹ́ ajá kí ẹ̀ nǹkan rẹ̀ wù ọ̀lẹ́ Dúpẹ́ Onítìrí Ọlọ́run ò dá oríire mọ́ ẹ Ọlọ́run ò dá ògo mọ́ ẹ ṣùgbọ́n mi nǹkan máa jẹ́ aṣíwájú Ọlọ́run ò dá mọ́ ẹ you are nothing o lè lówó àfi Yorùbá nation jà o lè tí pé èèyàn ló lè olówó àfi Yorùbá nation jà $1 million ó ti gbowó ó ti lọ ẹni tọ́wọ́ lé ẹ̀ ní Ìbàdàn mo kí yín congratulations o bẹ́ẹ̀ lẹ́ máa rí etí ikún pa yín wọ́n dẹ̀ sì máa wó sí bàbá Sámú Ìdòwú l'Ábẹ́òkúta tí yín bọ̀ lólúwa wí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dọ̀rùn mòótọ́ tí yín bọ̀ lólúwa wí Dúpẹ́ Onítìrí gbọ́n ó fẹ́ kí gbogbo yín ẹ̀dì láìfò yín bí ọmọ bọ̀tá ṣe yá ìdí ayé ẹ̀ ni ẹ̀rí kó sọ̀rọ̀ nípa ọmọ bọ̀tá nígbà tó wà láyé Dúpẹ́ Onítìrí mọ̀ èèyàn ta ọmọ èèyàn tẹ̀pà nínú program kan bọ́dà mi ọmọ bọ̀tá ọ̀rẹ́ mọ́mì Dúpẹ́ Onítìrí ló sọ̀rọ̀ yẹ o ọ̀rẹ́ mọ́mì ọmọ bọ̀tá bọ́dà mi ọmọ bọ̀tá bọ́dà mi ọmọ bọ̀tá orí ìyẹn náà dídé lẹ́yọ kọ̀ọ̀kan irun ẹ̀ dídé lẹ́yọ kọ̀ọ̀kan kò mọ̀ pé ikú ló ń bọ̀ lọ́nà ikú ti gbọ́ ọmọ bọ̀tá hánu Dúpẹ́ Onítìrí ti gbẹ̀mí ẹ̀ ńgbà tó rí pé ọ̀dọ̀ Ìgbòho ò ṣe é padà sí ọ̀dọ̀ Dúpẹ́ Onítìrí tó wà failure ló bá pàdé mẹ́ ó bá ṣọkùnrin ara tí Dúpẹ́ Onítìrí àti Àjàkáyé Ìjìnlẹ̀ tó fẹ́ máa fi ẹ̀yìn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá dá nìyẹn they are not for Yorùbá nation that freedom that you are looking for wọ́n sí fún ẹ lọ béèrè ẹ tẹ̀lé àwọn ọ̀jọ̀gbọ́n ẹ tẹ̀ béèrè pé tá a bá fẹ́ gba ìlú bóun náà ṣe ń gbà lò ẹ lọ ka ìwé
brain yín sì sharp ẹ wá ìwọ̀n ìwé tó ní history inú ẹ lọ kà á ẹ mọ̀ pé ẹ̀yin àti Dúpẹ́ Onítìrí òṣì lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ran Sanwó òṣì lẹ̀ ń ṣe ẹni abádẹ́ ti mú nínú yín kò kan Dúpẹ́ Onítìrí lọ́ọ̀yà tó máa wá dìde tá a wá lọ dìbẹ́ǹdì àwọn yẹn ẹ má jẹ́ kọ́rọ̀ yín ó dẹ́yìn kó jẹ́ pé àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ àti máa rí nínú àwọn orú ọmọ tó lóun fẹ́ lọ sá tó lóun fẹ́ fìlì fọ́ọ̀mù yẹn bá ti wá ní pé bámọ̀ kí mọ́ gbà kí ni o bíyá 50,000 náà fún tán ní kó lọ fún ìyá ẹ̀ a rò pé atẹ́gùn àlàáfíà ti dé kò wá mọ̀ pé atẹ́gùn ibi ló dé Dúpẹ́ Onítìrí is nothing. Dúpẹ́ Onítìrí did not have anything to offer the Yorubas. Stay away for Dúpẹ́ Onítìrí. Ìṣubú nìyẹn o. Dúpẹ́ Onítìrí ti dé péré. Gbogbo ilé tí ìjìnlẹ̀ ń sọ yẹ ẹ̀rọ náà pa fún yín. Wọ́n ń gba orílẹ̀-èdè bẹ́yẹ. Local government kọ́ la fẹ́ gbà. Dúpẹ́ Onítìrí tó sọ pé 2022 ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹ lọ wádìí dáadáa. A ṣe ń lọ sọ́dún 5 ni. Ìbò tó ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ Ọlọ́run fún wa ṣe jù wọ́n lọ àwọn kan tó sọ pé ẹ̀yin you this Yorùbá that just start how do you do it àwa tó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìrìn àjò wa ń sáré we shake Nigeria all over the world náà ti mọ̀ pé Yorùbá we want to live téèyàn kan bá sọ pé Yorùbá ti kó nínú Nàìjíríà wọ́n ń tàn yín ni o àti ìgbà orílẹ̀-èdè wa o ẹ má dá Dúpẹ́ Onítìrí lóhùn o Adélé ọ́fíìsì Adélé wọ́n ti wó ń bàdàn o ọ́fíìsì ilé tán kọ́ sí Àjàlẹ̀ náà fẹ́ lọ kọ́ sí wọ́n yìí ń wá kọ̀ǹtrátọ̀ tó máa bá wọn kọ́ ilé yẹn s'Àjàlẹ̀ bóyá ikán náà máa pè tí kán máa bá wọn kọ́ ilé yẹn s'Àjàlẹ̀ tí Adélé wọn ọ́fíìsì Dúpẹ́ Onítìrí náà máa wà ní Àjàlẹ̀ àwọn ọmọkọ́mọ stay away for them. Mo fi àárọ̀ kùtù ọjọ́ ìṣẹ́gun yìí mo fi pé gbogbo ẹ̀yin abiyamọ ẹ fa àwọn ọmọ yín ní etí ẹ ní fojú sunkún ọmọ ẹ fa àwọn ọmọ yín ní etí wọn ò ní fojú sunkún ọmọ Dúpẹ́ Onítìrí ò lérò lẹ́yìn ọmọ ọlọ́mọ ni Dúpẹ́ Onítìrí fẹ́ lò nínú ẹgbẹ́ burúkú tí Dúpẹ́ Onítìrí wà wọ́n ní kó mú ẹ̀jẹ̀ wá Àjàkáyé ní sẹ́kítírì ẹ̀ Ìjìnlẹ̀ ní information minister ẹ̀jẹ̀ náà mú ẹ fa abiyamọ ẹ fa àwọn ọmọ yín létí orílẹ̀-èdè Yorùbá kọ́ náà jà fún o wọ́n jà fún orílẹ̀-èdè Yorùbá o ẹ lọ béèrè dáadáa o wọ́n jà fún orílẹ̀-èdè Yorùbá we know that the only person that fights for the Yoruba nation, the Yoruba survivor, led by Baba Adebanji Akitoye, she sent the Adéyẹmọ Ìgbòho Òòṣà. Tẹ́ bá ti rí gbogbo àwọn Yorùbá world media, àwọn tó ń jà fún orílẹ̀-èdè Yorùbá nìyẹn lọ́sàn-án lóru. Àwọn bàbá mi òkè bí ọ̀run òsì, bàbá Fàtáyé Ògúnríbidó, Gani Alágbàlá, wọ́n pọ̀ dáadáa l'Amẹ́ríkà ní Canada tó ń dúró lórí òtítọ́. Ìyá Janet Fashakin, àwọn tó ń jà fún ìran Yorùbá nìyẹn. Ológunlolúwa, Prophet Ológunlolúwa, ẹrù òbodò, ọmọ Ìwòrò kó lóhun. Tó bá gbọ́ news kan pé kẹsẹ̀ lẹ́kìtì àti pé bàbá Èkìtì ẹgbọ́ ẹyẹ ẹlọ́bà mi lọ́bẹ̀. Àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn. Tí wọn ò torí pé wọ́n wà lájò kan balẹ̀ jẹ́ àwọn tó ń jà fún orílẹ̀-èdè Yorùbá nìyẹn. Ṣé gbọ́ mi? Àwọn tó bá ti ní pé bàbá Akíntóyè olóṣèlú ni ẹ padà lẹ́yìn wọn. Baba did not have anything to do with Tinubu. And Baba said that he will never fight any Yoruba man. Baba ò bá bú Buhari jà. Tójọ́ ọmọ Fúlàní. Ṣé Tinubu ní kí bàbá wa kojú ìjà sí? No. Nigeria làwa ń bá jà, not individual. Àwa fẹ́ bọ́ ni.
ohun tó tí òye wọn náà ni wípé tá a bá gba orílẹ̀-èdè wa tán ìyẹ́ ò ní kí àwa àti Fúlàní má máa ṣe wọ́n máa ṣèjọba títí wa àwa náà wọ́n máa ṣèjọba títí wa kò yé wọn débẹ̀ ni ṣé ẹ mọ̀ wípé ẹni tí ò mọ ìpilẹ̀ṣẹ̀ ilé kò lè mọ̀ bí ilé ti rí ẹ má gbàgbé ìlòkulò là ń lu aṣọ aláṣọ tí ẹ gbọ́ mi ìlòkulò là ń lu aṣọ aláṣọ òun lè fi rí Dúpẹ́ Onítìrí tí ń parọ́ lọ́sàn tí ń parọ́ lóru àti gborílẹ̀-èdè wa tádélé bá ti dé ká máa jó ká máa yọ̀ ni Adélé òun dà lẹ́ni Adélé tí ń sọ̀rọ̀ ní kọ́nà ayé ní kọ́nà nínú òkùnkùn tí ò lè gbójú jáde síta ordinary local government chairman tó bá ń bọ̀ wọ́n á mọ̀ pé local government chairman ló ń lọ yìí kí ló dé tí Adélé dé ní àwátì níbo ládélé wà níbo ni Dúpẹ́ Onítìrí wà ṣé bẹ́ẹ̀ náà ni ìyà ènìyàn jẹ Yorùbá tán tí wọ́n mọ̀ ṣèjọba ilẹ̀ Yorùbá ní ìlú àjòjì ẹ̀já yára wa ní bèrè Democratic Republic of Yoruba is fake. Democratic Republic of Yoruba is fake. It's not genuine. Tán bá sọ fún yín pé àti lórílẹ̀-èdè wa àdúrà là ń gbà kọ́lọ́run kó mú ìrìn àjò náà yá àti lórílẹ̀-èdè wa ẹ̀yin abiyamọ ẹ fa ọmọ yín létí ẹ padà lẹ́yìn Dúpẹ́ ọ̀dọ́ náà ń lò ọ̀dọ́ náà fi ń rúgbó Àjàkáyé ò sí Nàìjíríà o Dúpẹ́ Onítìrí ò sí nílé Nàìjíríà ó ti sá lọ o olórí Adélé wọn ọmọ kọrẹ́ ó dẹ̀ máa jẹ ọ̀rẹ́ yẹn bó ṣe lọ́wọ́ ọmọ tó ń kọrẹ́ ni ọmọ títẹ̀ ò kọrẹ́ wa máa nà lọ́rẹ́ yẹn ó máa jẹ ọ̀rẹ́ yẹn kò sí Nàìjíríà ìjìnlẹ̀ tọ́kì ló wà tó ti ń ṣẹnu yamayama Wálé Àlí London ló wà tán bá bí dáa kó lóun ọmọ Àwórì kó wá sèkó kò ní wà mo bẹ̀ gbogbo abiyamọ ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ jẹ́ àrìn lọ́nà tó tọ́ ká ṣe lọ́nà tó tọ́ ká lè gba iyì tí gbogbo àgbáyé yóò fi recognize wa as a nation tí gbogbo àgbáyé yóò mọ fi kí wa kú oríire tínú wa máa dùn pé lóòótọ́ la bọ́ pé that vision ó wá sí ìmúṣẹ pé ògo tó sọnù lọ́wọ́ àwọn bàbá wa láti 1914 àgbà padà kì í ṣọ̀nà tí Dúpẹ́ Onítìrí ń gbégbá ilá fi lè rí gbà o àwọn àmúyẹ tó jẹ́ pé tá bá gba orílẹ̀-èdè wa tí a máa gbádùn bí ìrànú ṣúgà àwọn bàbá kan ló sọ pé ká má sọ síta bí ìgbà tá bá ní pé à ń tú àṣírí wa fáwọn ọ̀tá ni tí Yorùbá nation bá délé nítorílẹ̀-èdè wa bá dúró a lè jìyà mo tútù sọ lẹ́ẹ̀kan sí ìyà ìṣomi ọbẹ̀ àwa ò lè jìyà ọ̀nà tí Dúpẹ́ Onítìrí ń gbà ọ̀nà tó máa sọ wá di ọ̀tá gbogbo àgbáyé ni ẹ má tẹ̀lé ẹ pe àwọn ọmọ yín ẹ pè wọ́n jókòó kẹ́ pọ̀dọ̀fínú wọn kẹ́ pàrónú wọn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ wípé ọ̀nà tí Dúpẹ́ Onítìrí láì òpin ẹ̀ ikú ni ẹ gbọ́ àbẹ́ ìdáhùn ẹ pe àwọn ọmọ yín jókòó ẹ jẹ́ kán mọ̀ Ọlọ́run gbé yín kalẹ̀ láti máa tọ́ wọn sọ́nà ni o ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ tọ́jú tó bá jẹ́ ọ̀rẹ́ yín lẹ́mọ̀ kó wà lẹ́yìn Dúpẹ́ Onítìrí ẹ pé jókòó this is not the way ìjọba làwọn fẹ́ fipá gbà ọ̀nà tí Dúpẹ́ Onítìrí ńlá alẹ́ yìí òpin ẹ̀ ikú ní ẹ̀wọ̀n ní ìparun ní ọ̀nà ìparun ní ẹ má jẹ́ kọ́mọ yín ó rìn ẹ má jẹ́ kí aya yín ó rìn ẹ má jẹ́ kí ọkọ yín ó rìn ọ̀rẹ́ yín tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ fẹ́ràn dáadáa ẹ má jẹ́ kó rìn wọ́n ń gba orílẹ̀-èdè bẹ́ẹ̀ o kò sí international community kan tó máa bá kí n ti Dúpẹ́ Onítìrí ń ṣe. And let me put it to you today gẹ́gẹ́ bí àṣà àwọn lọ́yà kò sí orílẹ̀-èdè kan tó wà lẹ́yìn Dúpẹ́ Onítìrí o ẹ ṣọ́ra o
Dúpẹ́ Onítìrí ò ní ìwé kankan lọ́dọ̀ United Nations ẹ ṣọ́ra o tí ọlọ́pàá bá dá mi dúró stop here tí wọ́n ní kí ló kọ́kọ́ máa béèrè where your particular the next thing dígí dẹ̀ sọ pé 9 be this tó bá dẹ̀ ti wò ó tó wò bá ara bà pé kí ló máa ṣe go tí ò bá sí ìwé kí ló máa ṣe ane park where your driving license kí máa wúra kọ park wọ́n á wọ́ mọ́tò yẹn lọ sí station tí mi bá ti lè lọlé lọ mú driving license wá àti particular it show that mo jí mọ́tò yẹn nìyẹn even the gan tí n bá ti wá lọlé tí mi ṣe lọ kó ìwé mọ́tò wá àti driving license pé mò ń wa mọ́tò without holding driving license is offence. Dúpẹ́ Onítìrí ò ní international backup kankan lẹ́yìn ìwé àtìgbàwé ní United Nations irọ́ ni o Dúpẹ́ Onítìrí ò gbádùn rèémí dùn ẹ gbádùn mi Dúpẹ́ Onítìrí ò gba ìwé kankan torí pé tó bá jẹ́ pé Dúpẹ́ Onítìrí ní ìwé àwa yìí ti sọ ẹ photocopy ìwé yẹn síta kọ́rìjínà wà lọ́wọ́ Dúpẹ́ Onítìrí anyway àtàbádé ká máa nà sí wọn pé òun lè léyìí tó dẹ̀ máa ní logo United Nations lára tí signature secretary president gbogbo ẹ̀ máa wà ń bẹ̀ tí Dúpẹ́ Onítìrí bá ní ìwé gbangba làṣántà kò ní ìdí kí Dúpẹ́ Onítìrí ṣe máa rìn ní kọ́nà níbi kọ̀rọ̀ ayé no kò ní ìdí kí Dúpẹ́ Onítìrí ṣe máa rìn níbi kọ̀rọ̀ ayé a sọ fún wọn pé òre a tẹ̀ ti lọ sí Àbújá pé there is nothing like a Nigeria again this is United Nations United Nations gan ti máa send the copy sí president tó náà mú dání tá máa rìn tá máa yan Dúpẹ́ Onítìrí ò ní backup kankan tó bá sọ wípé Dúpẹ́ Onítìrí ní blueprint irọ́ ni ṣe rí ṣe fátádé ni àbí fálẹ́gà àbí fátẹ́dúbọ̀ tó ló ń lọ sí United Nations irọ́ ló wà ń díẹ̀ inú tọ́lẹ̀tì ló ti lọ ń ka gbogbo nǹkan tó ń kà yẹ o United Nations make for the president of nation not individual irọ́ náà pa Yorùbá ní ọgbọ́n ní ìmọ̀ ní òye ẹ má jẹ́ kí Dúpẹ́ Onítìrí ó kó wá sí náà wọ́n lo Dúpẹ́ Onítìrí ni àwọn Fúlàní tí ò fẹ́ kí ìran Yorùbá ó lọ torí pé wọ́n mọ̀ pé tí Yorùbá bá ti lọ oúnjẹ bọ́ lẹ́nu wọn àwọn náà ń lo Dúpẹ́ Onítìrí o pé go and cause confusion among the Yorùbá ẹ wádìí ẹ̀ dáadáa confusion yẹn náà fi ń mú Yorùbá láti pẹ́tipẹ́ confusion náà gbé wọnú ayé nígbà tí a rí pé Yorùbá ń gòkè wọ́n wá wò pé kí náà fẹ́ ṣe o wọ́n mú bàbá Awólọ́wọ̀ àtolóyè Akíntọ́lá wọ́n dàárín wọn rú confusion bẹ̀rẹ̀ àwọn kan tẹ̀lé bàbá Awólọ́wọ̀ lọ àwọn kan tẹ̀lé bàbá kílẹ̀ tí pé bàbá Akíntọ́lá lọ confusion láàrin àwọn ọba wa they cause confusion between the Ọọ̀ni of Ifẹ̀ and Aláàfin Ọ̀yọ́ lọ́dọ̀ wọn lọ́hùn ọba ayọ̀kan ní number 1 that is Sultan of Sokoto ní ọ̀dọ̀ wa mi bẹ̀rẹ̀ ta ló yẹ kó jẹ́ number 1 Ọọ̀ni of Ifẹ̀ ṣùgbọ́n wọ́n sọ fún Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́ ìwọ ní number 1 àwọn tó sọ fún Aláàfin Ọ̀yọ́ pé ìwọ ní number 1 àwọn náà ló wá sọ fún Ọọ̀ni of Ifẹ̀ pé ìwọ ní number 1 they cause confusion torí pé wọn ò fẹ́ kí ìran Yorùbá lọ confusion náà ní Dúpẹ́ Onítìrí gbédé ohun èlò Fúlàní ní Dúpẹ́ Onítìrí stay away he have nothing in United Nations ìyá wa ti ní kéde kankan ní irọ́ ló wà ń díẹ̀ blueprint yellow print green print the black print rainbow print kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò kó síta lẹ́sìn àwọn ọmọ tó tún ṣe é mú ìjọba nílé ẹjọ́ ti sọ pé ó di oṣù lẹ́yìn oṣù mẹ́rin náà ṣe máa bẹ̀rẹ̀ sí gbẹ́jọ́ wọn abiyamọ ẹ nílò kí ọmọ yín nínú ọgbà ẹ̀wọ̀n abiyamọ àwọn tó fìbọn fọ́ lẹ́sẹ̀ yẹn wọ́n á yìí máa tọ́jú wọn lọ hospital wọ́n á ṣe ní ẹ̀wọ̀ wọn ni mọ́ bẹ́ẹ̀dì ẹ nílò kí àwọn ọmọ yín nínú ọgbà ẹ̀wọ̀n gbogbo ẹ̀yin abiyamọ ẹ ní fojú sunkún ọmọ àrídùnnú ló yẹ kọ́mọ yín ó jẹ́ fún yín àrídùnnú
ló yẹ káwọn ọmọ yín ó jẹ́ fún yín ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí fẹ́ sọmọ yín di àrídìbànújẹ́ tí yín ò ní jẹ́ bẹ́ẹ̀ ẹ pé àwọn ọmọ yín kan padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. Dúpẹ́ Onítìrí yìí ṣẹran re ohun èlò Fúlàní ni Dúpẹ́ Onítìrí ò gbó ìtọ́ dání anything tẹ́ bá ti gbọ́ tó bá ti ní Democratic Republic of Yorùbá mọ̀ pé fake ni ìjọba inú wo ilẹ̀ ìjọba tí ò tó gbagba sùn ìjọba inú wo ilẹ̀ irọ́ ni where ó yẹ kẹ́ máa bèrè lọ́kàn ara yín pé where is Dúpẹ́ Onítìrí. It is the right thing kéèyàn kó declare tán on program on rí nìkan Yorùbá nation àti country lẹ́ni nígbà tó dẹ̀ sọ̀rọ̀ yẹn tó kó dẹ̀ disappear ti today kó jẹ́ pé àgọ́rọ̀ ẹ̀ mọ́ àárí ń ta mọ́ ìjọ tó tẹ̀ sọ on the 13 yẹn Ọlọ́run ní kí n má tètè nígbàrà tó ti gbé kíní síta mo ti fẹ́ gbé mọ́tò kí n máa bọ̀ ń bàdàn ká wá celebrate ìjọ làbá kó láti Ìbàdàn dé Èkìtì pé bàbá tí bá wa ṣe bàbá tí bá wa ṣe o ohun tó já wà láyà bàbá tí bá wa ṣe káwa náà máa pariwo mua irọ́ ni mua gan ti fẹsẹ̀ fẹ́ lóru ẹlẹ́dẹ̀ Ìgbòho tán lé kiri kò ní jẹ́ kán nísìmí wọ́n fẹ́ ju Ìgbòho lọ ni ṣùgbọ́n ètò náà bá bọ̀ àti ju bàbá Akíntóyè lọ́nà bá lọ àìtó náà bá bọ̀ ẹ̀tẹ́ náà bá bọ̀ ìtìjú náà bá bọ̀ àbùkù náà bá bọ̀ torí pé àwọn bàbá yẹn ń fi inú kan ṣe I always say it Ìgbòho yìí ṣe olóṣì bàbá Akíntóyè yìí ṣe olóṣì gbogbo ọmọ bàbá pátá tó ti nú bàbá jáde ló ti là ló yọ tí bàbá ti gba return àwọn gbogbo ẹ̀yin abiyamọ pátápátá kò sí bẹ́ẹ̀ ṣe lówó tó kò sí bẹ́ẹ̀ ṣe lọ́lá tó owó àwọn ọmọ yín ọlá àwọn ọmọ yín máa ju titi yín lọ ẹ̀dẹ̀ àwọn ọmọdé máa dájọ́ wọn máa dájọ́ fún yín àwọn ọmọ máa dájọ́ fún yín ẹ ló mo wà lórí program. Ẹ káàárọ̀ sọ̀rọ̀ máìkìtì. Mo wà lórí program àpéyìn padà. Ok ọ̀dà. Àwọn ọmọ máa dájọ́ fún yín. Ṣé gbọ́ mi? Tẹ́ ẹ lè máa lo aṣọ ìgbàlódé, ọkọ̀ ìgbàlódé, ilé ìgbàlódé, àjọ ọmọ ni. Bàbá ti ṣoríire. Gbogbo tí ènìyàn ń làkàkà nílé ayé pé kó ń ṣe, kó lè ṣe ni bàbá Akíntóyè ti ṣe. Baba at age of 44 years, nígbà tí bàbá jẹ́ senator, he have opportunity to loot Nigeria money, but bàbá refused. Tí wọ́n fún wa ní nọ́mbà ọ̀rẹ́ wọn tọ́jọ́ wà ní senate ń gbà yẹn lọ́hùn, that we call the baba tó dé pé Banji àwọn ọmọ Awólọ́wọ̀ yẹn, wọ́n à ní jalè. Òun lè fi rí majority àwọn ọmọ Awólọ́wọ̀ tí ò fi jẹ́ pé they are billionaire but àwọn ọmọ wọn they are multi-billionaire torí pé later fi òtítọ́ mọ́ ni. Bàbá have opportunity to become a billionaire at age of 44 years but bàbá refuse pé owó aráàlú tó belong to aráàlú no. Ṣé bàbá tó jẹ́ pé 89 now ní ọ̀sẹ̀ mọ́ wọn wá ọ̀nà àti jalè no. Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kì í ṣe olóṣì o. Ẹ gbọ́ dáadáa májàsálà yìí ṣolóṣì àtòtílétọ́ ni gbogbo tí Ọlọ́run fún yàn lọ́lọ́run bíbá ọba mi òkètè fún gbọ́n Ìgbòho tó bá lò nílé l'Amẹ́ríkà Sunday Ìgbòho nílé l'Amẹ́ríkà tó bá lò nílé ní Europe Sunday Ìgbòho nílé ní Europe tó bá lò kọ́lé ní Nàìjíríà àìmọye ilé ọmọ Adéyẹmọ ilé mi tẹ́ ẹ̀ nímọ̀ pé Sunday ló kọ́ Sunday Ìgbòho yìí ṣe olóṣì kì í ṣe ebi ló pa wọnú Yorùbá nation no dídà ló dà tọmọ fi dẹgbẹ ẹgbẹ́ yìí ṣe lé ọmọ when we started this thing Sunday Ìgbòho ná owó ara ẹ̀ nígbà tó wọlé pé wọ́n pa ọmọ Yorùbá wọ́n pa brọ́dà wọn ló mú Sunday Ìgbòho gbórí wọlé pé no enough is enough wọ́n lè máa pa ìrànmí kí n máa wo báyìí Sunday Ìgbòho òwòwò wọlé ó tún fún àwa lówó ni Sunday Ìgbòho yìí ṣe olóṣì ní Dúpẹ́ Onítìrí
olóṣì pọ́nbélé ayé òun àtọ̀run ni ẹ mọ̀ kó ṣòṣọ́ọ̀tì nílé Abíọ́lá ó ṣòṣọ́ọ̀tì kò jèrè ọkọ kò dẹ̀ jèrè ọmọ kò dẹ̀ lè jèrè ẹ̀ ó ṣòṣọ́ọ̀tì ìgbà tí Abíọ́lá kú tán ní ká máa kọ́ àwọn ọmọ bọ̀ tí Kọ́lá ló máa ṣe DNA àbí ṣe DNA lẹ́pẹ́ Dúpẹ́ ò lè kọ́ àwọn ọmọ títí ẹ̀ lọ sá lọ oyún ló gbé lọ síbi òkú Abíọ́lá Dúpẹ́ Onítìrí yìí oyún ló gbé lọ síbi òkú Abíọ́lá wọ́n àwọn aṣọ tó máa ń wọ̀ tó máa ń pè ní gbóyún pamọ́ ló wọ̀ lọ oyún Ọmọlúkà oyún Ọmọlúkà ló gbé lọ síbi òkú Abíọ́lá ọmọ jọ̀wọ́ yọ àwọn ẹ̀kọ́ oyún Abíọ́lá ló gbé lọ oyún ló gbé lọ síbi òkú Abíọ́lá ẹni tó ṣọ́ọ̀tì nílé ọkọ lẹ́yìn wá ń tẹ̀lé lẹ́yìn tí ò ní àṣeyọrí kankan ẹni tí ò ní àṣeyọrí kankan tá a bá rí ẹni tó wà l'Amẹ́ríkà àwọ̀ á sọ̀rọ̀ ìrínisí ní sọni lọ́jọ́ ẹ padà lẹ́yìn ẹ o ẹ̀yin abiyamọ ẹ fa àwọn ọmọ yín létí ebi ló pa Dúpẹ́ wọnú Yorùbá nation because they want to become a millionaire ẹ̀yin tẹ̀dẹ̀ ń dá owó fún $1 million àánú yín ṣe mí bí orin kọ̀létì ni ó ní àánú ṣe mí mo sọ́ọ̀rì púpọ̀ ó ṣe ẹ máa jẹ ká àbámọ̀gbẹ̀yìn ni ṣé ẹrẹ́ni tán wọlé ẹ̀ kò tí ì mọ̀ nà ẹ jẹ́ kóṣù kan ó kọjá lọ gbàyẹ́ ló tó máa mọ̀ pé Dúpẹ́ Onítìrí ti fail pé ayé títò náà ti bàjẹ́ àwọn táyé wọn dẹ̀ máa bàjẹ́ tú Dúpẹ́ Onítìrí ó yí pọ̀ àwọn alétí lápá gbogbo ilé wọn tẹ́mi bá ti mọ̀ ní màmá tọ́ka sí gọ́ọ̀mẹ̀ntì ẹ lọ wọnú ilé yẹ ó dàbí pé bẹ̀nà tó kò nǹkan ọjà ìjà sí ẹ lọ wọnú ilé yẹ ó dàbí pé bẹ̀ni Dúpẹ́ kò nǹkan ìjà sí ó yàtọ̀ síra wọn ẹ̀yin Yorùbá ó yàtọ̀ síra wọn ẹni fẹ́ gbàjọba àtẹni fẹ́ gbàlú ó yàtọ̀ kí Dúpẹ́ Onítìrí tó bá jẹ́ pé lóòótọ́ ló ní black print lè yellow print àkókò tó yẹ kó mú jáde lélẹ́yìí he have nothing ẹ̀yin tẹ́lẹ̀ Sunday Igboho owó ló ń gbà kí ni owó wo lẹ fẹ́ dárúkọ létí Sunday Igboho Nàìjíríà gọọmẹ̀ntì tó sì ti àkáǹtì ẹ̀ gan wọ́n gbà níbo lọmọ burúkú ti rí owó yìí ká tó wá mọ̀ pé bàbá ńlá international businessman lọ́mọdé yẹ mọ́ ẹ̀yin ẹ máa pè ní tọ́ọ̀gì tó wúlò ni tọ́ọ̀gì tó fẹ́ rere fọ́mọ Yorùbá ni tọ́ọ̀gì tó dúró tó pé enough for the killing of the Yorùbá people Dúpẹ́ Onítìrí ń pa àwọn ọmọ yín ni ó ń rán àwọn ọmọ yín lẹ́wọ̀n ó lẹ́yìn ọdún mẹ́rin tó bá tẹ oṣù mẹ́rin tó bá jí oṣù mẹ́rin yẹn bá tẹ wá pé tí ìjọba wa sọ wípé ká máa lọ lé láyọ̀ àti àlàáfíà àwọn ọmọ yín ti dẹ lẹ́wọ̀n pé wọ́n mọ̀ Dúpẹ́ Onítìrí ló parọ́ fún wọn bọ̀tẹ́ ẹ má gbàgbé àwọn ọ̀jọ̀gbọ́n ń jẹ́ kó di mímọ̀ pé kò sí ignorance nínú òfin ẹ dáràn àwọn ọmọ yín dẹ lẹ́wọ̀n wọ́n ti dẹ lẹ́wọ̀n bọ́n rìlíìsì wọn lọ́la ẹlẹ́wọ̀n ni wọ́n ẹni bá ti sun ọjọ́ méjì mẹ́ta lẹ́yìn ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n Dúpẹ́ Onítìrí ó ti jẹ́ kí rẹ́kọ̀dù búburú ó wọnú ìdílé yín tí ènìyàn bá lọ sí ẹ̀wọ̀n lọ́nà tó tọ́ wọ́n á mọ̀ pé ó ń jà fún nǹkan kan ni kì í ṣe kó lọ lọ́nà tí ò bófin mu ẹlẹ́wọ̀n nìyí Dúpẹ́ Onítìrí ó ti mú rẹ́kọ̀dù búburú wọnú ẹbí yín ẹ̀yin tó kù ẹ fa àwọn ọmọ yín létí tẹ́dáwọ̀ kẹ́tì wọ́n ṣe pariwo ìyá wọn mú à orí WhatsApp group náà dúró sí tó ti ń ṣẹnu fìrìfìrì ẹ máa rí Àjàkáyé á máa sọ pé ẹ jáde Adélé ń bọ̀ wàá lọ wàá bọ̀ mo Dúpẹ́ Ọlá lọ ó ti sá padà olórí burúkú. ṣé ó possible kan gbàjọba kó sá pamọ́ àná
Mákindé jáde lọ́fíìsì ó rìn falala falala ó tún máa jáde lénìí. Why are you deceiving yourself? Stay away for Dúpẹ́ Onítìrí. Ọ̀nà àbáyọ ni ká gba orílẹ̀-èdè wa nírọ̀rùn. Ẹ jẹ́ ká jọ pọwọ́pọ̀ ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Dúpẹ́ Onítìrí fẹ́ sọ yín dohun èlò ìdìbàjẹ́. Ó fẹ́ lò yín láti bàyí ara yín jẹ́. Ó fẹ́ lò yín láti kó ayé ọjọ́ ọ̀la yín sínú kòtò. Dúpẹ́ Onítìrí fẹ́ lò yín kẹ́ ẹ lè dẹrú àwọn ọmọ títí wọn lọ́jọ́ ọ̀la. Ó kọ́ ọmọ títí ẹ̀ pamọ́ ọmọ àlè tó bí. Òun gan mọ̀ pé bó ṣe pé ní ó pa Abíọ́lá yẹ pé gbogbo àwọn ọmọ tó bí Abíọ́lá ò ní kankan mẹ́. Tanko Ayuba. Òwú ìyágbọ̀n. Lọ́mọ ọ̀ràn. Ẹ má jẹ́ kí n lọ bẹ̀yẹ láàárọ̀ yìí. So Ìgbòho ó jù yín lọ. Kì í ṣẹgbẹ́ yín. Ẹgbẹ́ bàbá yín ló ń ṣe. Bàmí Akíntóyè jù yín lọ. Kì í ṣẹgbẹ́ yín. Ẹgbẹ́ bàbá ńlá yín ló ń ṣe. Ẹ fẹ́ jù wọ́n lọ ni òun lẹ wá lọ kí lẹ bá bọ̀ àbùkù ẹ̀ẹ́dẹ̀ tí ìkàbùkù. Ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá lè mí sọ fún. Please think twice. Ẹ rò kẹ́ ẹ tó ṣe é. Ó mọ̀ sọ̀jú pé ká ẹ ṣe tó kẹ̀ṣẹ̀ máa rò. Ká wá ní àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ kẹ́ ẹ wà nínú sẹ́ẹ̀lì tàbí kẹ́ ẹ wà lọ́gbà ẹ̀wọ̀n kẹ́ ẹ wá káwọ́ mọ́ rí pé bámọ̀ kí n má tẹ̀lé obìnrin yìí. Bàbá Èkìtì dẹ̀ pariwo títí. Ọmọlúkà sọ. Kóìkì pariwo tí Kóìkì bá ń sọ á máa ranjú. Àbẹ́ ojú tí Kóìkì ràn ó ń tàn mọ́lẹ̀ sínú ayé yín ni pé ẹ padà. Orí Ọmọlúkà tó páyẹ á tún gbọ́wọ́ yẹn lórí bá a tún ṣe báyìí pé Dúpẹ́ Onítìrí ò ní kankan ẹ̀ ń fi ṣe yẹ̀yẹ́ pé ntí ọ̀jẹ̀ ní wá. Ókè ẹ padà ìyá mi Nana Awele ẹ kọjá mẹ́ta màámi ojú òní tì yín. Ẹ padà. Dúpẹ́ Onítìrí ò fẹ́ kí ọjọ́ ọ̀la Yorùbá ó dára o. Ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ní ohun èlò wọn reject it now. Kẹ́yìn bá lè rí ilé ayé gbé. Èyí nínú yín tó bá fẹ́ lẹ́tà tí bàbá Akíntóyè kọ ẹ pè mí máa sẹ́ndì ẹ̀ sí yín kẹ́ ẹ lọ wo àwọn ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ń bẹ̀ pé títí wa ni bàbá yẹn ń ṣe. Títí wa ni bàbá yẹn ń ṣe. Àwọn bàbá wa kan dẹ̀ wà l'Amẹ́ríkà ní Canada káàkiri gbogbo àgbáyé tó jẹ́ wípé ọ̀rọ̀ Yorùbá yìí wọn ò sùn wọn ò wo torí pé Dúpẹ́ Onítìrí Àjàkáyé Wálé Àlí Ìjìnlẹ̀ wọn ò mọ̀ dí abájọ ni. Wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni. Wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni. Àìmọ̀ dí abájọ ló fọ́ wọn lórí ló kọ́ wọn lójú. Wọ́n fẹ́ mọ̀ dí abájọ. Wọn ò dẹ̀ lè mọ̀. Àwọn bàbá kan wà. Ṣé báwọn bàbá kan ló gbé rédíò Yorùbá lè ṣe jáde? Ó fọ́ wọn lórí. Àwọn gúrùpù kan náà tún máa jáde nísìnyí lọ́dà bàbá Akíntóyè tá a tún gbé nǹkan jáde síta tó tún máa múnú wa dùn. Ara tó ṣe wọ́n nìyẹn. We have a father and a mother tó jẹ́ pé orí ọ̀rọ̀ bí Yorùbá ṣe máa lọ ní ọ̀nà ìrọ̀rùn tí í ṣe irọ́ tí Dúpẹ́ Onítìrí gbé dání làwọn ń ṣiṣẹ́ lójoojúmọ́ ẹ̀. Stay away for Dúpẹ́ Onítìrí. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá stay away for Dúpẹ́ Onítìrí. Ẹ má jẹ́ kán dá ẹ̀mí yín légbodò bọ́n ṣe dá ẹ̀mí ọmọ Bọ̀tá légbodò. Oko ìbànújẹ́ ni Dúpẹ́ Onítìrí sọ sínú ìdílé ibà ọmọ Bọ̀tá. Oko ẹgbẹ́ kí Dúpẹ́ Onítìrí kó dárò ọmọ Bọ̀tá. Àwọn ló rán níṣẹ́ wọ́n rán lọ́rùn àrèmọ́bọ̀. Ẹ fa ọmọ yín létí ká má bàa rán ọmọ títí yín náà lọ́rùn àrèmọ́bọ̀. Kábíyàmọ́ ó jèrè ọmọ ní kókó ẹ̀ ní fojú sunkún ọmọ yín o. Ẹ ní fojú sunkún ọmọ yín o. Ṣé ẹgbọ́n kan rìkọ́dù pé on the 13 àwọn èèyàn kú bẹ́ẹ̀ ọlọ́pàá ò ní sọ ara iṣẹ́ tán kọ́ ni ẹni tó kàn ló mọ̀. Ẹ ṣe ìyá mi ẹni tó kàn ló mọ̀.
gbogbo abiyamọ ẹ fa àwọn ọmọ yín létí, ẹ fà wọ́n létí, ẹ fà wọ́n létí. Kí ìyàwó gan kó fọ ọkọ ẹ̀ létí tó bá mọ̀ pé ò fẹ́ ṣopó ọ̀sán gangan. Fa ọkọ ẹ̀ létí pé níbi tó ń lọ yẹ lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí, wọ́n á rán ẹ níṣẹ́ dé tòrútòrú ni. Ẹ má máa sọ fún wọn tó bá ti ní pé ìyá wa mú àní, ẹ má sọ fún wọn pé ṣé ẹ rántí ọmọ bọ̀tá dà lénìí, ó ti lọ. Ọmọ bọ̀tá dà lénìí, ó ti lọ. Dúpẹ́ Onítìrí, wọ́n ti mú ọmọ bọ̀tá bígbà téèyàn bá mú ọsàn, wọ́n ti ju korofo ẹ̀, wọ́n ti ju dànù. Wọ́n jẹ́ kọ́ ọmọ bọ̀tá parí ìrìn àjò ẹ̀ sí Ghana. Ẹgbọ́n gbà tí bàbá yẹn sọ lánàá, mo dẹ̀ mi orí olórí pákó kan náà gbé òkú ọmọ bọ̀tá sí, ó ti ń ṣomi. Ó ti ń ṣomi níbi tí ọmọ bọ̀tá kú sí. Wọ́n lọ́bẹ̀ o. Yorùbá wọ mídíà torí pé ó jẹ́ kan lára wa. Bó ti jẹ́ pé ó yàyàkuyà, ó lé owó lọ, ó fi gìràgìrà, ó fi lé owó lọ, ó pàdé ikú. Ohun tó wọ́ ọmọ bọ̀tá ò tó, ó fi gọ̀ǹgọ̀ fà á, ó yí lé lórí mọ́lẹ̀. Ṣùgbọ́n àwọn yẹ ò ṣe torí pé abiyamọ tòótọ́ ni wọ́n. Wọ́n tún wá ẹni tó máa bá wọn lọ gbókù ọmọ bọ̀tá sínú mọ́ṣúárì, wọ́n ní níbi tán gbé tí ó ti ń ṣomi. Dúpẹ́ Onítìrí tó rán níṣẹ́ ikú kò dá sí. Àjàkáyé kò dá sí. Wọ́n ti gbẹ̀mí ẹ̀ nìyẹn. Ẹ̀jẹ̀ ẹ̀nà fẹ́ lò ó. Ẹ tètè pọkọ títí yín náà. Má má jẹ́ kí Dúpẹ́ Onítìrí ó lo ẹ̀jẹ̀ bó ṣe lo ẹ̀jẹ̀ ọmọ bọ̀tá. Ẹ̀jẹ̀ ọmọ bọ̀tá náà fi wọ́n lọ ṣe nǹkan tó ṣe níbàdàn on the 12 and on the 13. Ẹ̀jẹ̀ ọmọ bọ̀tá náà fi ṣe tutù. Ẹ pé ọkọ yín, ìwọ ọkọ náà pé ìyàwó ẹ pé tó bá gbọ́ mú fèrèsé kó wọlé kó tilẹ̀kùn gbàm kó yín àgánádì sí lẹ́yìn. Kán ní kí ló ṣe kó ní ikú ló lé ẹbọ, kán ní ikú kọ́ pé mú àní pé ẹ̀yin lẹ mọ̀ ikú ni. Kán ní kì í ṣe kú òun ló ṣekú pa ọmọ bọ̀tá pé ikú ni. Orúkọ yẹn lásán ikú ni, kò sí gbàlà kankan lọ́dọ̀ ẹ̀, ikú ni. Tó bá ń gbọ́ Àjàkáyé, ikú ni, àwọn ní tọmọ ọlọ́mọ pa. Tó bá gbọ́ Ìjìnlẹ̀, Èròlàbí, àwọn ní tọmọ ọlọ́mọ pa. Ẹ gbọ́ mi bí? Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ìyá wọn mú eléri ibú ni wọ́n fẹ́ tàn yín pa ni o. Wọ́n fẹ́ pa yín, wọ́n fẹ́ dá ẹ̀mí yín lógbòjò ni. Wọn ò gborílẹ̀-èdè o, ìjọba làwọn fẹ́ gbà. Stay away for them. Òmìnira 2022 kì í ṣe òmìnira o. Òmìnira nágbédè o, má bá wọn mú un bẹ́ẹ̀ o. Ẹ gbọ́ mi dáadáa o, ìkìlọ̀ pàtàkì fún gbogbo abiyamọ. Ẹ tètè pé àwọn ọmọ yín, àwọn tó ń pera wọn ní òmìnira 2022, wọ́n ń ṣe òmìnira o, òmìnira ni o. Tán bá bù fún yín tẹ́ ẹ bá ti mú, ikú dé nìyẹn o. Òmìnira yẹn náà bù fún ọmọ bọ̀tá mu o, tọmọ bọ̀tá dèrò ọ̀run ọ̀sán gangan o. Kì í ṣorú ọmọ bọ̀tá ló yẹ kó kú irú ikú tó kú yẹ o. Wọ́n bomi ìnira fún ni o. Ẹ rí i pé kó tó kú náà ara ní ni, kò lè sọ̀rọ̀ dáadáa mọ́. Iṣẹ́ ọwọ́ Dúpẹ́ Onítìrí ni wọ́n bu omi ìnira fún ni, ó dẹ̀ mú. Á dẹ̀ kìlọ̀, á pariwo, mọ́ mọ́ omi ìnira yìí, mọ́ mọ́ omi ìnira yìí, mọ́ mọ́ omi ìnira yìí, mọ́ mọ́ omi ìnira yìí. Omi ìnira yẹn lóòótọ́ tẹ́ bá dẹ̀ rí ló funfun nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́, ṣùgbọ́n àwa ti rí pé àkekè ń bẹ nú ẹ̀, ejò paramọ́lẹ̀ ń bẹ nú ẹ̀, gbogbo ohun tó burú láyé tí ń ṣe ọmọ èèyàn jàǹbá ó ń bẹ nú ẹ̀. Àwọn yẹn lọ dúró sísàlẹ̀, tẹ́ bá rí ojú omi yẹn lókè, ṣe ló ṣe ní ọmọ bọ̀tá gbà á gọ́. By the time tó máa fi rí pé ejò rèé àkekèrè kò lè gbé padà mọ́, ó dájẹ́. Ẹ rí bó ṣe pọ̀ kàkà ikú títí ó fi kú. Ẹ má jẹ́ kí tètè yín orí bẹ́ẹ̀. Ikú ni Onítìrí, ikú ni. Stay away for him, stay away. Wọ́n á ṣe mẹ̀sáyà tí Ọlọ́run náà sí ilẹ̀ Yorùbá. Stay away for Dúpẹ́ Onítìrí, stay away for Àjàkáyé. Ìyá tó sọ̀rọ̀ àìpé òun ọmọ Èkìtì lòun, kó gbójú síta
stay away for him brother mi Ṣọlá Owólabí àwọn ojúlówó ọmọ Yorùbá nìyẹn stay away it's a challenge ẹni bá ń sọ̀rọ̀ níbi ìkọ̀kọ̀ ayé kò tó gbagba sùn lóye ni tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ Yorùbá ni ẹ tó dẹ̀ jójúlówó ọmọ Èkìtì gbójú jáde síta gbogbo yín pátá ẹ ní jèrè ọmọ yín bẹ́ẹ̀ ṣe ń pa abiyamọ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n lẹ́kún gbogbo ẹ̀yin tẹ́ ń pa abiyamọ ilẹ̀ Yorùbá lẹ́kún ẹ ní jèrè àwọn ọmọ yín. Genuine Yoruba Nation struggle leading by Baba Professor Adebanji Akintoye Olóyè ṣe Sunday Igboho Oòṣà títí wa náà ń ṣe tọjọ́ ọ̀la Yorùbá náà ń ṣe náà fi sọ wípé kì í ṣe ìjọ tá a bá bímọ lọmọ mọ̀ rìn Yorùbá àwọn tó sọ pé tó òwú ṣùkùṣùkù dá wáyé lọ́rọ̀ wọn ẹ jẹ́ ká tún wo irọ́ tán máa pa Dúpẹ́ Onítìrí ló ń ṣètìtò ọjọ́ méje wọn ní wọn gbọ́dọ̀ fìlú lẹ̀ for further notice àtàdélé ẹgbọ́n ìbò náà ti fẹ́ máa pàṣẹ ṣé inú wo lẹ́ni ẹ̀yẹ ẹja àtàrà wà jẹ́ ẹjẹ́ àrìn lọ́nà tá a máa fi gbáyé tá a máa fi pé lóòótọ́ Yorùbá Ọlọ́run dá wa lọ́lọ́gbọ́n mo kí yín lẹ́ẹ̀kan sí pé káàárọ̀ mo ń fẹ́ ìrànlọ́wọ́ yín ohun tó ń fọ́ àwọn ọ̀tá lórí yẹ káàpù májàsọ́lá wà yẹn ẹjọ́ wọ́n fẹ́ ju májàsọ́lá lọ ní ṣùgbọ́n àìtó májàsọ́lá náà bá bọ̀ support me bó jẹ́ owó méjìlá lè fún wa a fẹ́ ṣe káàpù yẹn títa kó pọ̀ rẹpẹtẹ kán lè mọ jẹ̀níwò ẹni tó dúró gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá kán lè mọ ẹni tí Ọlọ́run ọba mìíràn pé Ọlọ́run ò rán wọn àwọn ló rárá wọn. God bless you. Èní ọjọ́ ìṣẹ́gun ẹ ṣẹ́gun ọ̀tá alẹ́ ẹ ṣẹ́gun ọ̀tá òde ilẹ̀ Yorùbá a máa jà fún yín lọ ni ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ̀mí Onítìrí máa jáde lára àwọn ọmọ yín lára ọ̀rẹ́ yín lára ẹ̀gbọ́n yín lára bàbá yín lára ìyàwó yín gbogbo àwọn tí ẹ̀mí Onítìrí ti rápálá wọ àárín wọn tó fẹ́ pa wọ́n bó ṣe pa ọmọ bọ̀tá Ọlọ́run á ti jáde ilẹ̀ Yorùbá máa ti jáde mo kí yín lẹ́ẹ̀kan sí pé ojúmọ́ aláyọ̀ ló mọ́ ilé ni good morning.